agbára Suratul Fatiah àti orúkọ Ọlọ́run ta fi ń di olówó, ta fi ń di ọlọ́rọ̀, ta fi ń bọ́ kúrò nínú òṣì. Lọ bẹ̀rẹ̀ nínú àwẹ̀ yìí tó wá tún dẹ̀yìn àwẹ̀ kó tún máa ṣe ọ̀nà Allah inú àdúrà yìí á kún anytime ló lè bẹ̀rẹ̀ àdúrà yìí. Máa ṣe Suratul Fatiha 111, Ya-Fatah 111, Ya-Mujeeb 111. Ọ̀nà Allah wọ́n ti lágàràgodo, wọ́n ti sọ kọ́rọ̀ ẹ̀ sódò, wọn ò jẹ́ kó gbérí mọ́, wọ́n fẹ́ paná ògo, wọ́n fẹ́ ṣe kinní kan, àwọn àti tani. Eléyìí dẹ̀ ni orúkọ Ọlọ́run àti Suratul Fatiha ó kọjá ìwẹ̀ odò, ó kọjá pé o fẹ́ wẹ̀ lórí àpótí àbí kinní kan. Ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ayé. Ya-Mujeeb ọba tó ń response sí gbogbo calling, òun ló ń gbọ́ gbogbo ìpè. Máa ṣe nínú àwẹ̀ àti lẹ́yìn àwẹ̀ ọ̀nà Allah inú àdúrà yìí á kún. Síwájú kó tó ṣàdúrà yìí farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́. Síwájú kó tó ṣàdúrà yìí àbí tó bá ṣàdúrà yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ fi ájà àti umura ẹ fi tawá lọ́rẹ ní organization wa. Ẹ WhatsApp wa lórí +2348109131425. Ẹ WhatsApp wa àbí kẹ́ call wa lórí +23109131425. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ get bulldozer med fibroid fún obìnrin tó ní fibroid oyún ìju bẹ́ẹ̀ ni àbí ó ní blockage tube. Ẹ get transformer 1100 power fọkùnrin tí ó lè gbéná wọlé, low sperm count, weak erection, quick ejaculation. Tó bá fẹ́ kó lágbára lò pẹ̀lú caterpillar àti miracle leaves yá á wà òkè gan fún mẹ́tẹ̀ẹ̀ta. Tó bá lè rí mẹ́tẹ̀ẹ̀ta lò ìwọ ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ táròbòsà ń dà láàmú. Caterpillar ní fún obìnrin tó ní infection àbí tó ní sọmú roro tá mọ̀ sí hormonal imbalance àbí sperm leakage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè conceive fún couples. Ẹ ti rí Caterpillar wà effective. Ẹ get memory booster ìsọyè ilé àmì fọmọdé àti fàgbàlagbà tó ń gbàgbé nǹkan ó wà effective kódà kó jẹ́ natural spiritual ni. Get here memory booster ìsọyè ni. Ẹ get all in one natural apps ikú nìkan ni kò lè wò. Gbogbo product wa ló wà halal ló dẹ̀ wà scientific approved ló gba láàbù kọjá ṣẹ́ ti rí halal. Gbogbo product wa ló wà halal. Prevention ni, treatment ni, cure ni. They are all powders wọ́n dẹ̀ wà effective gidi. Ẹ get miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m láfi preserve senna leaf. Ó lágbára púpọ̀ jù wọ́n tàyàn lọ́fà ní ikùn èèyàn wú ni, ọfà tó ti pẹ́ lára ní oúnjẹ ojú oorun ni, ìbálòpọ̀ ojú oorun ni, oríṣiríṣi nǹkan ẹsẹ̀ èèyàn wú ni, wọ́n gbé nǹkan sínú womb, wọ́n gbé nǹkan sínú uterus. Ó wà effective gidi. Ẹ get black seed powder, ẹ get black seed oil tá a mọ̀ sí abatu sauda powder and oil, ẹ get seitun virgin olive oil. Gbogbo ẹ̀ ló ti wà tírúkẹ́ àti wà lára ẹ̀. First aid ní ẹ láti nílé. Ẹ wá get halal powder kì í ṣoṣólẹ̀, kì í ṣàwúre, kì í ṣẹ̀yọnú ayé, kì í ṣèmùlẹ̀ àgbà, kì í ṣẹ̀bẹ̀ àgbà o bẹ́ anybody. Tọ́wọ́ ẹ bá tẹ halal powder yìí ó máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní ní access sí ẹ mọ́ bí ìsínìlá ta'ala pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run tó rọ́lọ́run ọba ló ń control ayé. So ẹ WhatsApp wa lórí +2348109131425. A wà ní Òkè Ògùn Mádàgbáyò Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ expressway Lagos after Ẹlẹ́kọ̀. A tún wá ní àwọn special package tá a máa ń ṣe tá a bá rí pọ̀rọ̀ èèyàn ti kọjá àwọn product tó wà nílẹ̀ yìí. A ní special package tá a máa ń ṣe fẹ́ni tó ní diabetics. A ní special package tá a máa ń ṣe fún obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ tó rètò ọmọ ó ní the guardian kì í ṣe pé a kọ́ máa wọ gbogbo ẹ̀jẹ̀ mi ẹni tó bá fẹ́ ṣàbíamọ aṣọ nǹkan jẹ síkùn ẹ̀. A ní special package tá a máa ń ṣe fún ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world bí sínú láì tààlà wọ́n á dá padà bẹ́ẹ̀ ni. Àti àwọn tó yẹ pé wọ́n rí ìjákulẹ̀ nínú ìgbésí ayé wọn tẹ́mi òkùnkùn ń dà láàmú ó ń fà kò tóra wọn ó wà ń lo òyìnbó bí aláìsí ó ń wáwé ìgbélú ó ń ṣe bísínẹ́sì gbogbo àwọn ó ń làlákàlà ìbálòpọ̀ ojú oorun gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ètò àwẹ̀ wà tó legit, ètò sàárà wà tó legit, ètò àdúrà wà tó legit, àwọn halal powder wà tó jẹ́ special tá a máa ṣe tó legit. Àwọn ò ní seek refuge fún yín láti evil world, àwọn máa seek refuge fún yín látọ̀dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala àti àwọn natural stuff tó fi lẹ̀ tíyàn lè fi ṣe kíni o tá lè fi wóra wá sàn. Kulli da'il huda wa'u faltatlibu da'wahu lidayikun faltatlibu bi haram. Ọlọ́run ọba ló dá gbogbo àìsàn ó dẹ̀ lóhùn ní dá àìsàn kan kó má fi òsàn ìtìlẹ́gbẹ̀ẹ́. Àdúrà wa gbà ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department under Sheikh Afagba International Limited. Iṣẹ́ tá a ṣe tẹ́ pé àbánlé ni bẹ́ẹ̀ ni wọ́n fi lé wa lọ́wọ́ ni ọmọ Ìlọrin lèmi iṣẹ́ dẹ̀ bá mi fi lé mi lọ́wọ́ ni. Mo dẹ̀ tún kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà káàkiri Áfíríkà. Akẹ́kọ̀ọ́ iná ní India láti gba professor lójú ọ̀nà egbògi lójú ọ̀nà spiritual. Bẹ́ẹ̀ ni China láti gba doctor lójú ọ̀nà egbògi lójú ọ̀nà spiritual. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látàwọn country mi bẹ́ẹ̀ lọ. So èyí tá ń sọ yà fi ṣèyànràn o àfi advert kẹ́yìn èèyàn wá kẹ́lẹ̀ mọ̀ pé right way lẹ́wà torí pé látúzàkú anfusakum huwa a'lamu biman ittaqa má pera ẹni nǹkan Ọlọ́run bá nìkan o. Má sálámù wa ilà lè kọ ìṣe fídíò yìí.